Tètè o, ajé ọlọ́ṣà o, ajé wọlé mi ò tètè dé. Ajé. Ajé olókun. Ajé. Tètè dé o, ajé ọlọ́ṣà o. Ìbòsí ajé ni mò ń pè wọ́n. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ́rú ẹ làbọ́yè aleluya o mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ́ àgbà o. Mo tó dé bí mo ṣe mọ̀ dé ẹni tó bá ní mọ̀dé ni mi ò ní dé bá o, ẹni tó bá ní mọ̀wà ni mi ò ní bá lókè yẹ̀pẹ̀ láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Mo kí alára mo kí ajérò mo kí ọ̀ràngún ti lè láwọ mo sì júbà lọ́wọ́ ẹ̀yin ajúlé lọ́wọ́. Mo júbà lọ bàbá tó bí mi lọ́mọ Ràmí Òṣùọlálé oṣù ilé mo júbà jẹ́ ilé mo júbà lọ́wọ́ ọkùnrin mo júbà lọ́wọ́ obìnrin ẹ jẹ́ kójú mi sí nítorí àdáṣe ní ọmọ ìbọn gbọ́dọ̀ ọmọ ènìyàn o. Ẹ̀yin ènìyàn mi mo fẹ́ ká jàǹfààní Òṣòlẹ̀ kan tá ń pè ní Òṣòlẹ̀ gbéwuri kan lénìí mo fẹ́ ká jẹ àǹfààní ẹ o ẹ máa bá mi ká lọ. Àkọ́kọ́ bí wọ́n bá sì darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ́ àgbà fúngbà àkọ́kọ́ wọn náà subscribe sórí YouTube channel yìí ló lè fún yín láǹfààní láti lè máa jàǹfààní ìwé àtẹ̀gbò látara ẹ̀mí ọmọ yín o Ọlọ́run ọba Elédùmarè kò ní fi ọkọ̀ kan wá sílẹ̀ o. Kí ni ń pè ní Òṣòlẹ̀? Kò fẹ́ sí ẹnìkankan tó ń bẹ lórí ìkànnì ọmọ ọ̀dọ́ àgbà yìí tí ò mọ ohun tó ń pè ní Òṣòlẹ̀. Kódà kẹ́ńdẹ́kẹ́ tó darapọ̀ mọ́ ìkànnì yìí lẹ ti mọ tó ń pè ní Òṣòlẹ̀. Ṣùgbọ́n Òṣòlẹ̀ jẹ́ iṣẹ́ kan ká tún bẹ́ẹ̀ tún ṣàlàyé fún àwọn tí wọ́n bá ẹ̀sẹ̀ tàbí tí wọ́n ò tí ì gbọ́ nípa rẹ̀ rí. Òṣòlẹ̀ jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé ó máa ń ran ènìyàn lọ́wọ́ láti lè jẹ́ kí èèyàn tètè ní owó tàbí lọ́lá nínú ayé. Òṣòlẹ̀ tí à ń sọ yìí ó máa ń ṣiṣẹ́ láti ran oníṣẹ́ ọwọ́ lọ́wọ́, oníṣòwò lọ́wọ́. Òṣòlẹ̀ máa ń jẹ́ kí èyí tó bá ń lo Òṣòlẹ̀ dáadáa kó máa rí iṣẹ́ kékeré owó ńláńlá gbà. Òṣòlẹ̀ máa ń jẹ́ kí owó tí ò tọ́ sí ni máa ń jẹ́ kí ọmọ aráyé fi lọ ní. Iṣẹ́ owó ńlá tí ò tọ́ sí ni máa ń jẹ́ kí ọmọ aráyé fi lọ ní. Iṣẹ́ Òṣòlẹ̀ ni pé bí owó kó ṣàṣọyàn di tí wọ́n pé èèyàn ò ní ráhùn iṣẹ́ tí Òṣòlẹ̀ òun ṣe nìyẹn. Èyí tí wọ́n mú wá fún ẹ̀yin ènìyàn mi lónìí gbogbo ẹni kálukú wa tó bá ní nǹkan kan tá a ní iṣẹ́ lọ́wọ́ nítorí pé ẹni tí ò bá níṣẹ́ lọ́wọ́ èlò Òṣòlẹ̀ ẹ má jà tanra wa ọ̀ níṣẹ́ kankan lọ́wọ́ gbogbo ẹni wọ́n fi lè sọ lẹ́yìn ò bá níṣẹ́ lọ́wọ́ tí bá ń lo Òṣòlẹ̀ ń da rẹ̀ láàmú ni o gbọ́dọ̀ ní nǹkan kan lọ́wọ́ tó jẹ́ wípé àti bẹ́ẹ̀ àti bí nǹkan kan tó ní lọ́wọ́ yìí ni ó gbà tó wò fi tẹ̀ ọ́ lọ́wọ́ ṣùgbọ́n tó jẹ́ pé èyí oko ní odò ní oníbì kankan pàtó pé nǹkan báyìí wọ́n lè gbà ràn mí lọ́wọ́ ọ̀wá ń dẹ̀gbù Òṣòlẹ̀ jẹ lójoojúmọ́ sísì báyìí ọ̀ lè rí kódà ó lè wà láàárẹ̀ kalẹ̀ tí ò ní ṣiṣẹ́ kankan ṣùgbọ́n tó wá dìgbà tó bá padà níṣẹ́ lọ́wọ́ kó wá ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ gbogbo àwa tá bá fẹ́ máa ń lo Òṣòlẹ̀ pátápátá ẹja mọ́ gbìyànjú àti mọ́ ní iṣẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè náà padà lẹ́yìn wa báwo láò ṣe ṣe ẹ máa bá mi ká lọ. Ẹ lọ bá mi lọ wá ẹ̀ràn náà olóńgbò mùsù olóńgbò kan tó tóbi dáadáa ẹ sì lọ bá mi lọ wá èso akọ ìbẹ́pẹ tó pọ̀ dáadáa ẹ bá mi wo odidi àtàrí ńlá kan ẹ bá mi ra àdó sẹrẹ ẹyọ kan ẹ sì bá mi ra awọ ọ̀bọ tó fẹ̀ dáadáa báwo la ó ṣe ṣe ẹ máa bá mi ká lọ. Ẹ bá mi mú olóńgbò yìí ẹ bá mi fún lọ́rùn bá mi fi nǹkan fún lọ́rùn pa ẹ fi nǹkan fún ní ọrùn pa ẹ wá bá mi ṣe kíni ẹ bá mi gbé sínú ìsásùn ẹ bá mi da ìtànà akọ ìbẹ́pẹ yẹn dálé lórí kó pọ̀ dáadáa ẹ bá mi fi di àtàrí kan sí ẹ bá mi jó tẹ bá jó tán ẹ bá mi lọ̀ ẹ bá mi mú àdó tẹ̀rà yìí ẹ bá mi rán awọ ọ̀bọ tẹ̀rà yìí ẹ bá mi kọ́kọ́ ti rán mọ́ àdó yìí papọ̀ mọ́ àti ọmọ rí tẹ́ máa lò àti àdó ẹran ní awọ ọ̀bọ lẹ́yìn ìgbà tẹ́ ti rán aláwọ̀ ọ̀bọ kalẹ̀ lẹ́yìn ìgbà náà lẹ́sẹ̀ wá tó ní àǹfààní àti ọrọ̀ ẹbù yìí sínú àdó yìí ẹ jẹ́ ká máa fi ọtí lò ó
lẹ́ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ wàláhì bó ṣe rí kékeré yẹ fi àlùkùránì búra fún Elédùmarè ń gbọ́ oṣólẹ̀ tó yanrantí dáadáa ni tí ò bá sọ́wọ́ lára èèyàn bí ò bá sọ́wọ́ lára yín wàláhì ẹ̀ mà pẹ́ ń lo iṣẹ́ lásìkò tẹ́ ẹ bá ń lò nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà tó jẹ́ wípé ọwọ́ tó wà lára rẹ̀ ni ò gbà ògùn láyè láti ṣiṣẹ́ ẹ mọ̀jà tanra bọ́wọ́ bá pọ̀ ní ara àbọ̀wọ́ wà lára èèyàn iṣẹ́ ò lè sábà ṣiṣẹ́ lára èèyàn dàbí ẹ jẹ́ sáré fún yín ní oògùn téèyàn fi ń mọ́wọ́ ayé ẹ̀bẹ̀ tú àwọn àgbà kẹjẹ sáré fún yín kẹfìyẹ sára rin dẹ ẹ lè kọ́kọ́ lọ ẹ̀bẹ̀ túwọ́ yẹ kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí ní lo oṣólẹ̀ tí mo yọ̀ǹda fún yìí kẹ́ lè ríṣẹ́ rẹ̀ dáadáa ẹ bá mi lọ ra ẹyẹ ǹbẹ̀ ẹ bá mi ra ẹyẹ ǹbẹ̀ 3 ẹ bá mi lọ jẹ ọ̀pọ̀lọpọ̀ ewé oríjìn òòjọ́ pẹ̀lú epo ọ̀bọ̀ díẹ̀ níwọ̀nba ẹ bá mi kó papọ̀ mọ́ ọṣẹ ẹ bá mi kó ọṣẹ yìí sínú igbá kan ẹ bá mi kó sínú igbá kan ẹ wọ́n wé ọṣẹ yìí ẹ lè wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta léra tó túmọ̀ sí pé ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mọ̀ wẹ̀ láàrin ọ̀sẹ̀ ẹ bù sórí kẹ̀ǹkẹ̀ bílẹ̀ ẹ lọ sílé wẹ̀yìn orí ìkúnlẹ̀ lẹ́ máa ti wẹ̀ ẹ sọ wípé ẹ̀yin tó nílé ayé oṣó ilé ni mo ṣẹ̀ ní ajé òde ni mo ṣẹ̀ ní mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ mi túwọ́ ẹ túṣẹ̀ kúrò nọ́rọ̀ ayé mi tó bá jẹ́ ìyá mi ló ṣẹ̀ yín tẹ́ ń fi orí pín mi ọmọ tó bá jẹ́ bàbá mi ló ṣẹ̀ yín tẹ́ ń fi orí pín mi ọmọ ẹ jọ̀wọ́ ẹ̀yin tó nílé ayé ẹ dáríjì mí ẹ fi mí sílẹ̀ ẹ túwọ́ yín kúrò lára mi jẹ́ rọ́nà lọ mo fi bẹ̀ yín mo fi bẹ̀ yín o nítorí wípé gbogbo igi ló ṣẹ̀ lọ́jọ́ kìíní àná iye oríjìn lẹ́yìn tó láyé foríjìn ìmọ̀ lágbájá ọmọ lágbájá foríjìn mi ẹ̀jẹ̀ ọ̀nà sí ẹ̀túwọ́ lọ́rùn ara yé mi ẹ jẹ́ ká fi kíní wẹ̀ lórí ìkúnlẹ̀ a ò kúnlẹ̀ wẹ̀ ni ẹ jẹ́ ká wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó dá kí èèyàn lò lẹ́ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ ẹ lò lẹ́ẹ̀mẹ́ta léra nítorí tí mo fi ní ká lò lẹ́ẹ̀mẹ́ta léra ni wípé bí èèyàn bá ṣe ordinary person gan wá lọ bẹ lónìí àbálágbájá ẹ dákun mo sẹ́ ẹ dáríjì mi ẹ dákẹ́ mọ́ bínú ó lè mọ́ gbọ́ ó lọ́jọ́ kejì ó tún bẹ́ẹ̀ oṣù lè mọ́ ọjọ́ kẹtàn pa èyí tí wọ́n lójoojúmọ́ yìí ẹjẹ́ adáríjẹ lẹ́yìí o wọ́n ti ń wá lójoojúmọ́ jù o ẹjẹ́ adáríjẹ wọn tí mo ti bíà o lóbìnrin àfi máa ń ṣe oògùn láṣẹ tún ṣe láfi máa ń ṣe ẹ̀bì àgbà lálò tún ló gbogbo oògùn táfi máa ń ṣe láfi máa ń ṣe láṣẹ tún ṣe ìwé a máa jẹ́ fún wa egbò a máa jẹ́ fún wa o ẹ kọ sẹ́yìn kalẹ̀ ẹ mọ̀kọ́ lásán bí kò ṣe pé kẹ̀ṣẹ́ kẹlẹ̀ rí gbàdúrà tó wà níbẹ̀ o Fẹ́mi Ìmọ̀rẹ́rìn hàn tẹ láìkì kò ṣe àrẹ sáwọn ènìyàn èmi ọmọ yẹn náà Dr. Modu Àgbà wọn lọmọ tó ń padà bọ̀ ó dìgbà.